sáàsìrí Wùmí ò ní tú báyìí, ẹ̀yin blọ́gà Wùmí sáàsìrí yín ò ní padà tú, àṣírí máa tú, àṣírí yín máa padà tú. Tó bá dẹ̀ yẹ wípé Wùmí ò mọ nǹkan kan lórí ọ̀rọ̀ yìí náà, àṣírí máa padà tú. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jẹ́ á dúpẹ́ o, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń gbà fún wa lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ Mohbad. Ẹ má gbàgbé wípé mo release fídíò ní nǹkan bí oṣù mélòó sẹ́yìn pé èsì àyẹ̀wò nǹkan tó dá ẹ̀mí Mohbad légbodò jáde nígbà yẹn, tí wọ́n dẹ̀ sọ nínú èsì yẹn wípé nǹkan tí Mohbad oògùn tó lò gbẹ̀yìn òun ló ṣàkóbá fún tó dẹ̀mí légbodò. Wọ́n wá ní àwọn ò tún nílè tẹ̀síwájú nínú ṣíṣe àyẹ̀wò yẹn torí pé ààrẹ ti ń ṣe mẹ̀kẹ̀mẹ̀kẹ̀, ẹ má jẹ́ ń sọ òyìnbó jù, nínú sàárè kó lórí pé wọ́n lọ wú, pé torí bẹ́ẹ̀ ó máa ṣòro fáwọn láti lè tẹ̀síwájú lórí ìwádìí yẹn, pé wọ́n bá ilé táwọn lè ṣe nǹkan tó gbé jáde ni wípé nǹkan tó mú gbẹ̀yìn ló gbẹ̀mí ẹ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ pé àwọn Èkìtì ní agídí, mo ṣe mọ̀ wípé gbogbo nǹkan ló máa ń ṣiṣẹ́ pọ̀ fúnra fún rere ni. Agídí tó máa ń sọ pé Èkìtì ní òun ló jẹ́ kí bàbá Mohbad kọ̀ láti jáwọ́ lórí ọ̀rọ̀ yìí, tó fi sọ pé òun ò tí ì gbàṣẹ. Yorùbá dẹ̀ sọ wípé tétí ò bá gbọ́yìn kí inú ò kì í bàjẹ́. Bàbá Mohbad náà ti gbọ́ fìrìfìrì nípa nǹkan tó dẹ̀mí ọmọ ẹ̀ légbodò, tó yẹ pé àwọn èèyàn ò mọ bó ṣe fẹ́ sọ̀rọ̀ síta ni, wọ́n fẹ́ kó náwó òfin nínú, wọ́n fẹ́ kí wọ́n rẹ́ nìyẹn gbá lọ́rùn ọwọ́ ká tó sọ̀rọ̀ síta, kó ní concrete evidence, kẹ́niyẹn má bàa sọ pé wọ́n parọ́ mọ́ tàbí wọ́n bá àwọn lórúkọ jẹ́, kó fẹ́ gbé wọn lọ ilé-ẹjọ́. Wọ́n ti mọ nǹkan tó dẹ̀mí Mohbad légbodò. Ìdí ẹ̀ ní ẹ tí bàbá Mohbad fi ń tẹnu mọ́ wípé gbọ̀ngbọ̀n sẹ́ àwọn gbọ́dọ̀ lọ tún àyẹ̀wò yẹn ṣe. Àwa dúpẹ́ adájọ́ ti wá gbà. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti lọ ṣe àyẹ̀wò míì, èsì là ń dúró dè. Wọ́n kì í ṣe pé wọ́n fẹ́ lọ o, wọ́n ti lọ ṣe àyẹ̀wò míì fún Mohbad, èsì là ń dúró dè. Lọ́jọ́ tí wọ́n dẹ̀ lọ ṣe, bàbá Mohbad wà ní dúró, Wùmí wà ní dúró, aṣojú ìjọba wà ní dúró, kì í ṣe pé wọ́n ṣe lẹ́yìn ẹnikẹ́ni. Èsì tó bá ti wá fún wa báyìí la máa tẹ̀lé. Èsì tó bá ti fún wa báyìí la máa tẹ̀lé. Ọ̀rọ̀ yìí sísí fíìmù ni, kò sẹ́ ẹ̀yin olúbi ẹ̀ lè dúró wò tán, ẹ̀ lè dúró wò tán. Ṣé rí nǹkan tó jẹ́ káwa jáwọ́ ni wípé a fẹ́ kí ilé ayé nira fún àwọn mẹ̀kúnnù láti gbé. Torí táwọn kan bá kàn ń hùwà báyìí, tí wọ́n ń hùwà báyìí, tí wọ́n ń pa àwọn èèyàn lẹ́kúnjayé, tàdé ń wò wọ́n, tá ń sọ pé torí pé àwọn nágbára, àwọn náwó, àwọn mọ̀ọ́yàn, àwọn ní dúkìá, báwo ni ọmọ mẹ̀kúnnù ṣe fẹ́ survive lórílẹ̀‐èdè wa? Báwo? Ìkejì nǹkan tá bá ti parí, tí èsì èlé bá ti èsì bá ti jáde, nǹkan mi tí mo fẹ́ kí gbogbo yín, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, kẹ́ ẹ fọwọ́ kí wọn lẹ́yìn sí ni èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ ẹni tó nà mọ́. Mo fídíò kan wà, ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi wò, mo fi Ọlọ́run bá bẹ̀ yín, ẹ lọ sí àjọ ọmọdé backup níbi tí bàbá Mohbad ti tú sí rí ẹni tó ní ọmọ yẹn. Ṣé ẹ ti gbọ́ ni? Ẹ tẹ̀lé mi nìyẹn, ẹ lọ tẹ̀lé mi ní backup page mi, ẹ lọ sí àjọ ọmọdé backup. Mo rí fídíò yẹn live tí bàbá Mohbad ti ṣàlàyé pé àlè ló ní ọmọ yẹn. Mo rí fídíò yẹn live, bàbá yẹn ti sọ, ó wà ní àjọ ọmọdé backup. So ìdí ẹ̀ bàbá yẹn dẹ́ sọ pé ohun tó ń sọ̀rọ̀ sẹ́hùn mọ́ nǹkan tó ń sọ, alágbẹ̀dẹ tó bá ń lu lójú kan títí ẹ yé pé òun mọ̀ pé kóun tó lè sọ bẹ́ẹ̀, òun ti ṣèwádìí tó yẹ pé gbogbo àwọn evidences ẹ̀ ń dẹ̀ wà lọ́wọ́. Ṣùgbọ́n a kàn fẹ́ kó ní kó wà documented, kó dẹ̀ wà legal, kó hàn pé a kàn fẹ́ ni sọ, a fẹ́ kó jẹ́ pé gbogbo ayé lè rí, a lè sọ pé gbogbo ayé ẹ wo lóòótọ́ ni o, kẹ́niyẹn má bàa sọ pé àbá lórúkọ jẹ́. Ibi tọ́rọ̀ Mohbad dé dúró nìyẹn. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti lọ tún àyẹ̀wò yẹn ṣe, ká gbé èsì ẹ̀ jáde kẹ́ẹ̀rí ni. Èdè tó ń tẹ̀ lọ sí tó sọ kínní kan wà ń bẹ̀, mi fẹ́ sọ tó sọ ẹ̀yin tẹ́ jẹ́ onímọ̀ tẹ́ mọ̀ ń pa ẹ̀, tó sọ kínní kan, wọ́n ní òun tún le ju eléyìí tí wọ́n lọ sí tẹ́lẹ̀ lọ, pé ìyẹn kì í sí nǹkan tó lè rí.
àyẹ̀wò yẹn kò sí nǹkan tí ò lè rí kò sí irú nǹkan yẹn kó jẹ́ ogún ọdún lẹ́nu yẹn ti papòdà tó bá lè gbé ẹ̀yà rẹ̀ dé ibi tó ti máa ṣàyẹ̀wò báyìí ó máa gbé nǹkan tó ṣe nǹkan tó pa ẹni yẹn ó máa gbé jáde tó kọ́ kíní kan ni mi fẹ́ ẹ mọ̀ Facebook dánidọ́ mẹ́ta àwọn kankan àti ọ̀fẹ́ ká sọ àdúpẹ́ ṣùgbọ́n síbẹ̀ ẹ máa gbàdúrà fún wa because tẹ́ bá gbàgbé blog ẹ mo yẹ wa bloggers ta bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mélòó ló kù nú wa mélòó ló kù sẹ́nu ẹnu wa wọ́n ti dẹ́rù bá wọn kan ní wọ́n dúnkò sẹ́rò pé mo kàdé àmúyẹ èpè tó máa ń ṣẹ́ fún ara wọn láì ṣe mi lórí ọ̀rọ̀ pé à ń fẹ́ ìdájọ́ òdodo fún Mohbad àmúyẹ èpè tí wọ́n ṣẹ́ fún ọmọ ara wọn lórí pé à ń fẹ́ ìdájọ́ òdodo fún Mohbad kódó pé wọ́n ń ṣẹ́ ìpè ní gbangba ẹ̀ mọ́yé tẹ́lẹ̀ máa ṣe ń kọ̀rọ̀ fún ọlọ́ta wa ni ẹ bá àgbàdo àkọ́dọ̀ má jò ràn wá torí kó lè da làwa ń sọ Mohbad ò bá mi tán kò bá ya mi tán kò bá bàbá mi tán kì í sọmọ ìlú mi káwá sọ pé àtòrí pé ó jọmọ ṣùgbọ́n nǹkan tí èmi máa ń sọ ni wípé ẹ̀fọ́ ò kì í lé ẹ̀fọ́ ní àwo ẹ lè sọ wípé torí pé ẹ̀yin kan ti ní owó ẹ ní dúkìá ẹ mọ̀yàn kẹ mọ̀ wá jẹ́ kí ayé ṣe gbé fáwọn tó kù nígbà tí mo wà lórí ètò àǹtí Bukky Jesse bó ṣe pé mo ṣe bú wọn tán ni but still èèyàn wa náà ni wọn àjọ wà lẹ́nu race ọ̀rọ̀ justice for Mohbad ni mo wà lórí ètò wọn bàbá kan wá pè wọlé bàbá yẹn wá ń béèrè kan mo tẹ̀fẹ́ béèrè lọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ó ní ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n fún àwọn ọlọ́pàá Èkó yàtọ̀ sí ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni ẹ̀gbọ́n mo fẹ́ béèrè lóòótọ́ ẹ̀yin tẹ́jọ́ ọlọ́pàá torí bàbá yẹn sọ wípé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́nu lọ́lọ́ ẹ̀ obìnrin kan ó ṣekú pa ọlọ́ta ọkọ ẹ̀ ó ṣekú pa ọkọ ẹ̀ òun àti àlè tó yẹ pé kò sí èèyàn tó lè rí traces ẹ̀ ó ní ṣùgbọ́n àwọn ọlọ́pàá Ọ̀ṣun àwọn náà ń gbé òṣùbà fún wọn ó ní wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wọn wọ́n dẹ̀ mú obìnrin yẹn ṣùgbọ́n ẹ wo bàtà tó wà lẹ́nu ti Mohbad débi pé à ń sọ wípé kí ilé ẹjọ́ kí wọ́n invite Sam Larry wá sí ilé ẹjọ́ adájọ́ ń béèrè lọ́wọ́ wa wípé ká lọ wá àdírẹ́sì ẹ̀ wá ṣé àwa blogger ló yẹ ká lọ máa wá àdírẹ́sì ẹ̀ ni àbí ìjọba àbáwọn ọlọ́pàá pé ká lọ wá àdírẹ́sì ẹ̀ wá káwọn lè kọ sí ìwé táwọn máa fi invite ẹ̀ ẹjọ́ kí ni sẹ́jọba sáwọn blogger ló yẹ ká lọ máa wá kiri káwọn máa dojú sọ wá pé ìwọ lẹ́lẹ́nu gbọ́rọ̀ àbí ìwọ ló mọ̀já gbé ẹ kiri géèmù bẹ́ẹ̀ nígbà tí Timothy ó tẹ̀yẹ pé Timothy mo ṣe ń padà bọ́ lórí ọ̀rọ̀ Timothy wọ́n ti fẹ́ dẹjọ́ ọ̀rọ̀ Timothy rù ẹ̀ tí gbọ́ wọ́n fẹ́ fi bàbá sílẹ̀ kó lè júbẹ̀ ehoro ẹ̀ tí gbọ́ àbí ẹ máa gbọ́ ẹ sì máa gbọ́ ìyẹn la tún fà lọ́wọ́ báyìí ẹ gbé wọ́n rí pé àti dákẹ́ pé ọ̀rọ̀ ti kúrègbè wọ́n wá ń gbégbèsè lẹ́yìn ṣùgbọ́n ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù tó mo fẹ́ gbá lọ́rọ̀ wọn mú kẹ́ni tó sọ̀rọ̀ onípẹ́ngbà ti Timothy ìgbà ó ló ná wa ọjọ́ mélòó ló ná wa oṣù mélòó ló ná wa tá a fi lọ sí àyẹ̀wò táyẹ̀wò ó dẹ̀ gbé jáde bí wọ́n ṣe dẹ́mi ẹ̀ légbodò ẹ̀sẹ̀ eléyìí tó à ń ṣe ti kọ̀ gbogbo àwọn blogger ń sá sẹ́yìn pápá àwọn blogger tó wà ní ilé bàtà ti ń ṣe kíni tá ti ń dúnkòkò mọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tá a bá rán ikọ̀ kí pa ikọ̀ àmọ́ ìkú pa ọmọ ẹ̀ àwa kan wo àní sá ọ̀nà adé máa sọ wa ọ̀nà máa dáàbò ẹ̀bù wa ṣùgbọ́n ojúṣe gbogbo ẹ̀yin bàbá tẹ́ ń wò mí ni wípé ẹ máa gbàdúrà fún wa ẹbí Mohbad ò gbé owó fún mi o wọ́n dẹ̀ gbowó fún Bukky Jesse wọ́n gbowó fún Araba wọ́n gbowó fún Araba TV wọ́n gbowó fún wa o ṣùgbọ́n nǹkan táwa ń fẹ́ ni pé a fẹ́ káwọn kan sẹ́ẹ̀ tó pé wọ́n wà ní kò òṣèlú tàbí tó pé wọ́n mú olóṣèlú tàbí wọ́n náwó wọ́n nóògùn kó wá máa ṣe bí igbákejì Ọlọ́run kó má jẹ́ káwọn èèyàn rí ayé gbé tó ká ní kì í ṣe pé irú àwa tá a pariwo wọn síta ni ẹ bá kàn rí pé èèyàn gan rìn lórí títì lásán kan mú síkún ni. ẹ láfikún ká wá dúpẹ́ lọ́wọ́ ìyá kan aláàánú Òkèkun ló wà òun ó gbé owó àyẹ̀wò tá a lọ ṣe fún Mohbad òun ó gbówó ẹ̀ sílẹ̀ o owó yẹn pọ̀
ilé ẹjọ́ dẹ̀ sọ pé ìjọba kọ́ ló máa sanwó yẹn pé bàbá Mohbad ní kó sanwó ẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ ìyá yẹn ló gbé sílẹ̀ kẹ́lí mọ̀ pé àwọn kan wá jọ pé àwọn wọ́n ní human feelings lára. Agbẹnusọ faraàlú làwà kò jẹ́ wọ ni Sátánì Lúsífẹ́rì kó bá wà kú tó da àjáde àásọ ojú tí ẹni tó lè para tó lè pẹ́ mi ẹ wo ìyanu àṣẹlẹ̀.